ẹ tó kú lé ń bì o gbogbo ẹ̀yin ará lé ṣé ọ̀dẹ̀ dùn ṣọ́ọ̀dẹ̀ dá ṣọ́ọ̀dẹ̀ dán ẹ kúkú mọ̀ wípé iléeṣẹ́ Jugba Master náà ni ẹ ti ń láǹfààní láti wò wá pẹ̀lú atọ́kùn yín Ṣeun Agboola Jugba Master channels yín náà ní bẹ́ẹ̀ tí ń bá wá subscribe èmi á máa sọ pé kinní kan ni máa ń ṣe ládùúrà fáwọn èèyàn màá ní àánú Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú májẹ̀mú rẹ̀ ẹ máa rí gbà kó sì tó parí lágbára Ọlọ́run ojú àánú Olódùmarè kò ní fi yín sílẹ̀ kò ní kù nù lé yín bẹ́ẹ̀ bá ti ń bá wa subscribe báyìí ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sìn lágbára Olódùmarè. Mo ṣe ètò kan ní pápákọ̀ akásáré sọ lórí Oríyọmí Hamzat àti Táńtọ́lọ́hun tẹ́ ẹ̀ bá gbàgbé Táńtọ́lọ́hun ń gbé ètò Oríyọmí Alhaji Oríyọmí Hamzat ó gbé wá sí orí ìkànnì ẹ̀ mo ṣe àwọn àlàyé kan ń bẹ̀ wípé ṣe ló dàbí ẹni pé ìkórìíra ni Táńtọ́lọ́hun ló fi ń kọ̀rẹ́ẹ̀tì Alhaji Oríyọmí Hamzat yes òótọ́ ni mi ò sọ bẹ́ẹ̀ mọ́ torí gbogbo ẹni tó bá wo fọ́nrán yẹn lóòótọ́ torí àlàyé kan wà ń bẹ̀ nínú fọ́nrán tuntun tí Táńtọ́lọ́hun ṣẹ̀ṣẹ̀ ṣe ibi tí ẹ rò pé mò ń lọ kọ́ ni mò ń lọ o mo kàn fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi tán torí pé yọ́ yà yín lẹ́nu ibi tí màá fi orí ọ̀rọ̀ sọlẹ̀ sí ó ṣe àwọn àlàyé kan ń bẹ̀ lẹ́yìn ìgbà tí ó rí ọ̀rọ̀ tá a sọ pé Oríyọmí Hamzat ọ̀nà tó ń gbà kọ̀rẹ́ẹ̀tẹ̀ ọ̀nà yẹn ò dáa tó ó fẹ́ jọ ọ̀nà ìlara àánú àwọn àlàyé tó ṣe analysis ní iléeṣẹ́ wa wà fún a ní rí dúdú ká pè ní funfun bójú ọmọ ìyá wa bó jẹ́ ìyá wa bó bá ṣe rí la máa sọ torí pé àìṣòtítọ́ ló ń mú wa padà sẹ́yìn lórílẹ̀‐èdè yìí ni ò jẹ́ kí ìran wa kó tẹ̀síwájú àìlóòótọ́ ló ń fìyà jẹ wá àìlóòótọ́ ló ń ba nǹkan jẹ́ àìlóòótọ́ láàfin tí ìdèbí tó yẹ ká dé táwọn tó ó yẹ ká ṣe nǹkan tó yẹ ká ṣe fún wa tí nítorí páwọn náà lóòótọ́ wọn ò lè ṣe fún wa gbogbo ẹ̀ wọ́n kò sọ́dọ̀ ara wọn ni ẹ jẹ́ ń gbọ́ díẹ̀ nínú àlàyé Táńtọ́lọ́hun kì í ṣe ọ̀tá mi o ọmọ ìyá ni gbogbo wa o ṣùgbọ́n àlàyé tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí nínú fọ́nrán tó ṣẹ̀ ṣe ẹ bá mi gbọ́ délẹ̀ mo fọlọ́run bá bẹ̀ yín torí ibi tí mò ń padà bọ̀ yóò padà yà yín lẹ́nu mò ń bọ̀. Ọlọ́run ó jẹ́ òde bẹ́ẹ̀ torí ẹ̀ńtọ́ àwọn tí ń ṣe gómìnà lórí méjì. Ọlọ́run ó jẹ́ òde bẹ́ẹ̀ torí Táńtọ́lọ́hun sọ yẹn kára ó lé o Táńtọ́lọ́hun àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ àmì àṣẹ Alhaji Oríyọmí Hamzat ni ó ṣàdúrà fún bẹ̀yẹn torí pé à ń gbọ́ fìrìfìrìn tàbí lórí ètò ẹ̀ fọ́nrán kan jáde lórí ọ̀rọ̀ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa bá mi gbọ́ bọ̀. mo lórí méjì òṣìṣẹ́ tó fẹ́ lọ ṣe gómìnà etí ògùn náà sọ fún wa ni pé a ṣe báyìí nígbà wọn máa ń débẹ̀ ni wọ́n lọ ṣe nǹkan mi kí wọ́n fẹ́ ṣe sí kí àríyàn kan ṣe sí so ẹ̀ ń bó tó bá ti wù kóun náà bẹ lọ́hùn kóun náà sì ti gbìyànjú sí náà bẹ̀ àti pé Oríyọmí Hamzat tó ti wá ń ná àwọn aráàlú lọ́wọ́ tẹ́lẹ̀ tó wá sọ pé òun bá fẹ́ ṣe gómìnà pẹ̀lú òǹgbà tèmi o mo mọ̀ pé ó yẹ kí àwọn aráàlú kí wọ́n dìbò fún un káìpẹ́ òǹgbà rẹ̀ nu o kọ́nà tí kò lè rú ọmọ kó dé ipò gómìnà torí mo ṣe fọ́nà kan sẹ́yìn mo sọ nípa Oríyọmí Hamzat pé ètò ìyá àti bàbá tí wọ́n ní wọ́n já sílé bàbá lòun kọ́lé ìyá lòun kọ́lé yìí tí mo wá sọ̀rọ̀ lọ́wọ́ pé Oríyọmí bàtí máa sọ̀rọ̀ sí ìyá yìí tó ṣe gbogbo sọ̀rọ̀ sí ìyá yìí o àwọn ní irọ́ ni àtàwọn ọlọ́run ẹ̀yọ̀ àbáyàtọ̀ ní kì í sọ̀rọ̀ báyàsì. ṣé ẹ rí ibi tí Oríyọmí bá yẹn dé tí Táńtọ́lọ́hun bá yẹn dé fọ́nrán tó ń sọ yẹn báyàsì ni kò mí pé ẹni tó ṣe àìṣòdodo lánàá kò lè ṣòdodo lénìí ẹni tó ṣèyàn lóore lánàá kò sọ pé kò lè ṣèyàn níkà lénìí ẹni tó ṣèyàn níkà lánàá kò sọ pé kò lè do lórí ẹni lónìí tí ẹ bá wá rí nǹkan míì láti ṣe àtúntò àti àfọ̀mọ́ ìyẹn ni kẹ́ ẹ jẹ́ ká sọ ṣe rí ìtò ti kọjá yẹn mi ò ní ká ẹ bọ́ ṣe àwẹ̀ nù
àwọn èèyàn tí ó ń gbọ́ wa ọlọ́run gbọ́ mo máa ń sọ kinní kan mò ń bọ̀ mo ní wọ́n ní làákàyè wọ́n sì ní ìtìgbọ̀ ju àwa fúnra wa tí à ń ṣètò lọ. Níbẹ̀ nínú fọ́nrán míì tí Táńtọ́lọ̀ ń lò lórí ètò ẹ̀ nípa Alhaji Oríyọmí Hamzat, ibẹ̀ gangan ni mò ń lọ. Mo kàn fẹ́ lè pe Táńtọ́lọ̀ ṣàkíyèsí ni pé kó gbàgbé wípé kì í ṣe tìlara tàbí pé èèyàn ń bínú sí rẹ ni. Ẹ jẹ́ gbàgbé pé ìlara kò hate Alhaji Oríyọmí Hamzat ṣùgbọ́n ń bínú sí i. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ nígbà ẹ bó ṣe rí la ṣe sọ, èyí tó wá fẹ́ sọ ń sìn ibẹ̀ gangan ni mò ń bọ̀. Èmi náà kàbí ṣírò ara mi wò ní kẹ́hìn náà sì ṣí ara yín wò wípé táyé pé yẹ ẹnìkọ̀ọ̀kan tàbí yà kanu anybody náà gbé wá báyẹn tẹ́ wá gbé yà mí sórí mídíà tí wọ́n wá ń sọ̀rọ̀ sí i. Tí ìyá mi tó bá dẹrù nǹkan tí màmá yẹn dánwò tó dọjọ́ alẹ́, tí ìyá yẹn ti over 70 tí bàbá ti over 80 tó wá dọjọ́ alẹ́ tó ní kí bàbá mi kúrò nílé. Number one, àwọn ọkọ ọmọ tí ìyá yẹn bí lóbìnrin wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn, yóò kọ́kọ́ dá wàhálà lẹ̀ nílé ọkọ wọn torí pé àwọn náà mọ̀ rò wípé àwọn ọmọ yẹn náà lè ṣe bẹ́ẹ̀ sòfà tí ìyá wọn ṣe bẹ́ẹ̀ fún bàbá wọn. Kí ló gbé wọn dọ́dọ̀ Alhaji Oríyọmí? Mo ní wọn ò ti yanjú ẹ̀ tì lábẹ́lé tí ìyá yìí ò jẹ́ kó yanjú kó tó di pé bọ́ síta. Tí ìyá èèyàn bá dẹ́rú ẹ̀ wò kò yẹ kéèyàn faṣọ ború ìyá yẹn. A kàn máa ń sọ wípé ìyá ẹni nígbà ẹ mọ̀ wípé ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn. Tá bá tẹ̀ ní Alhaji Oríyọmí Hamzat ọ̀nà tó gbà bá ìyá yẹn sọ̀rọ̀ tá a bá fẹ́ correct ẹ̀ táwa sọ fẹ́yìn náà ni pé ẹni tó rí òkú ìkà ńlẹ̀ tó tá ń pa ìka ti di méjì. Ẹ má jẹ́ àfi ahọ́n tí Alhaji fi bá ìyá yẹn sọ̀rọ̀ tá à ń sọ pé kò dáa káwọn náà mọ̀ lo ahọ́n yẹn fún Alhaji ká má bàa di nǹkan kan náà pé ẹ wo ẹni tó ń correct ọ̀rọ̀. Mò ń bọ̀ o. Ìjọjú ẹnìkọ̀ọ̀kan lè gbà á. Ṣé ẹ̀ pé bí wọ́n ó ṣe rò kọ́ lèmi ó ṣe rò ó? Oríyọmí tí ìjẹun tó ti lórúkọ ẹ́mbàsì lórúkọ là kòkó mọ́ wá ká. Ṣé ẹ rí lórí irú iṣẹ́ tí Alhaji Oríyọmí ṣe àbùkù lè wà, òun náà ní kábùkù mọ́ wà hàn torí pé ẹni tó yanjú ọ̀rọ̀ àwọn tó bá fẹ́ dá lẹ́bi wọ́n kàn lábùkù, ẹlẹ́bi kì í gbẹ̀bí bọ̀rọ̀, ìyẹn ò ń ṣe ọ̀rọ̀, àbùkù lè wà. Ṣùgbọ́n ẹ já lọ síbi ètò èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí. Mò ń bọ̀. Ó dànù àìkálábà dànù. Wọ́n ní arákùnrin kan pè sórí ètò Alhaji Oríyọmí, ó wá gbà á nímọ̀ràn wípé gómìnà tẹ́ fẹ́ ṣe yìí ẹ má dédìí ẹ o. Mò ń bọ̀. Síbẹ̀ tẹ̀ náà nìyẹn ẹ má fi wé mi ẹ má fi place me anywhere. Stop advising me like that. Mo ní tí ẹ bá advice mi tí mo bá gbọ́, mo ní tinú mi nú, tí ì bá gbọ́ mo ní tinú mi nú, tí ò bá advice yẹn tí ò bá gbọ́ kò sọ́dọ̀ tá. Ẹ sọ ọlọ́wọ́ ń pè é pé ọ̀yọ́ ń pe Oríyọmí Hamzat irọ́ ni mọ̀dà olóhùn irọ́ ń pa. Ṣé o ní sọ kankan? Ṣé o ní àwọn aráàlú àwọn mẹ̀kúnnù ọ̀rọ̀ máa fi ṣe bẹ́ẹ̀ ṣe ìwé ẹ̀pà wọn o? Bọ́ irọ́ ni o, má gbọ́kànlé wọn pé tó bá dìbò ìdìbò wọn á dìbò tiwọn o. Wọ́n á ní dìbò má kà á ìjọba tó gbé ọ̀rọ̀. Tó ẹ̀yin èèyàn mi níbi mo bá dé ẹ̀ ní tí òjì ń fẹ́ máa gbé fóònù yẹn sókè ni pé ó máa ń sá kiri. Ẹ rí i pé ẹni tó ń bá Alhaji Oríyọmí sọ̀rọ̀ ó ń gba Alhaji Oríyọmí lámọ̀ràn ni. Ṣé ká sọ tilẹ̀ ń tọ́lọ́hún tá ń tọ́lọ́hún lórí ètò yìí? Mo kàn sára sí ẹ kú àkíyèsí ní orí eléyìí. Ṣé rí gbogbo nǹkan kọ́ ni sùúrù ló yanjú gbogbo nǹkan kọ́ lágídí bàjẹ́, ṣùgbọ́n eléyìí tí Alhaji Oríyọmí ń ṣe yìí tó bá ń sọ fẹ́ ni ẹ pé kó má correct àwọn ní tinú àwọn nú àwọn nígbà láti ṣe àìkálábà dànù àbálámọ́ ń kó dànù bí ọ̀rọ̀ Táńtọ́lọ̀ mo kí ẹ kú iṣẹ́ gidigidi ní Alhaji Oríyọmí ṣe ń bì ó kù díẹ̀ káàtó. Ẹni tó fẹ́ dupò gómìnà tí wọ́n wá ń gbà lámọ̀ràn kó fira ẹ̀ sí pé òun tiẹ̀ ti wọlé, yàtọ̀ fún pé olóṣèlú tó bá jẹ́ àwọn gan ni wọ́n pe Alhaji Oríyọmí pé kó wá, kò sẹ́ni tó lè di lọ́nà oríire ẹ̀ pé kó má lọ. Ṣùgbọ́n kọ́kọ́ ronú pé òṣèlú àṣedànù ni nígbà àkọ́kọ́
tó bá wá fẹ́ fi gómìnà bẹ̀rẹ̀ tí ò sí láàrin wọn tẹ́lẹ̀ ibi tí wọ́n mú wọ́ lágbára ṣerú ìwà tó ń wù tẹ́lẹ̀ táyé fi ń fẹ́ràn rẹ̀ ilé sanmi dòjòyè lọ ṣerú ìwà yẹn ni ó máa padà wù mọ́ kò lè rí wù torí wọn ò ní jẹ́ òwù gbogbo ọ̀nà láti fi bà á lórúkọ rere jẹ́ ni wọ́n mọ̀ wá tó bá ti di olóṣèlú ẹgbẹ́ àwọn kan mi sọ pé gbogbo olóṣèlú ṣùgbọ́n gbogbo ohun tí ń bẹ lọ́kàn olóṣèlú láyé wọ́n bá náwó ẹ̀ tán tí wọ́n bá tó wá bá náwó ẹ̀ tán wọ́n ò tún ṣe kí ni wọ́n á ní ẹ̀ ṣe bó náà nìyẹn ẹni olóṣèlú bá fẹ́ mú ni wọ́n ń fi sípò wọ́n á ní ṣe bó nǹkan dẹ́mu wa ni máa bọ̀ àwọn náà wọ́n wàá fi àwọn tí ò ní jẹ́ orí ṣe wọ́n ò fi sábẹ́ pé ẹ lọ́ọ́ bá ṣiṣẹ́ pọ̀ èmi ò tí ì rí nǹkan tó burú nínú tí ẹni tó ń gba Oríyọmí Alhaji Oríyọmí Hamzat lámọ̀ràn mi ò tí ì rí nǹkan tó burú tó ṣe o gẹ́gẹ́ bí Tantolon bó ṣe sọ eléyìí kì í ṣe ti lára èyí tí Tantolon ń ṣe yìí ti fẹ́ ni ahọ́n Alhaji Oríyọmí Hamzat lé níbí bọ́rọ̀ bá ṣe lọ bẹ́yẹ bá ṣe lọ la ṣe ń sọ̀kò ẹ̀ ẹni yóò tí ì sọ ohun tó pọ̀ jù ẹ mọ̀ rí ó dà pé mo gbọ́ pé kì í ṣe Nàìjíríà ló ti ń pè yín èmi tèmi rò ń bẹ̀ yẹn ni pé òkè mo ti gbọ́ sà á máa rò ó mò ń bọ̀ o. yìí mọ́tò ìjọba tó gbé ẹ̀rọ wọ́n sì ń pẹ́ irọ́ ni olóṣèlú wọn á ṣe ṣó sórí àdúgbò bíi ti àdébìyẹ ọjọ́ àdúgbò báyìí ṣáwá kó lọ bẹ̀ you lose that police station torí pé àwọn ẹ̀pọ̀ nípa àrùn ọ̀dọ́dá ní o gbogbo àwọn tẹ̀ ń mú ọ̀rọ̀ tẹ̀ pé. ṣàgbọ́ tí máyà mi ó ní Oríyọmí kúnlẹ̀ kí wọ́n tan òun ó tún ní ẹ̀pọ̀ nípa àyẹ̀ dáadáa ṣùgbọ́n tí èmi ló gbogbo Oríyọmí nínú ọ̀rọ̀ ni pé àwọn tí arákùnrin ti ń bá Oríyọmí sọ̀rọ̀ àwọn yóò lo orúkọ làápọ̀pọ̀ aládé ẹnba ti lo oko ìwúrí kì ẹnba ti ké wá ẹnìkan lo owó lo ọ̀rọ̀ mọ́jà fẹ́ wà dàgbà mi ṣùgbọ́n ẹnba lè jókòó tó dáná tí ń wò wá tẹ́fẹ́ kí ọ̀tí tó lè pè ọ́ ṣàkíyèsí ó kú nífẹ̀ẹ́ rẹ ni ọlọ́pàá bẹ́ẹ̀ ṣàkíyèsí máa tọ̀rọ̀ sí mi ẹ má bínú tí lóye kó àánú tẹ̀lé àti ní okùn tẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n tó pè é ṣàkíyèsí ẹ jẹ́ ká tó pé bóyá òun náà ní péyàn ní ẹnì kan òtẹ àwọn tẹ ẹ̀dẹ̀ rí ẹ̀ kádùpẹ́ lọ́wọ́ pẹ́yìn kan tẹ̀ ń wá ẹ̀bú wa báyà tó bá tọ́jú ọjọ́ pé ọ̀sákèésí ó wọ́n ṣe ìmọ̀kùn sákèésí ojú sì ń ti gbẹ̀yìn tẹ̀ wọ́n wà ẹ̀yìn nǹkan fídíò yẹn síwájú. ọgbà ìlú kan náà yẹn sọ ẹ̀ wá dìbò wà láì ìjọba láì wọn ní dìbò fún ẹ tó o bá kọ́ láì bẹ́ẹ̀ tó wọn ní bá ọlọ́dún ní àmì pátápátá ti dé ní ó ti di àgọ́ àwọn olóṣèlú wọn ti fojú ọ̀gá ayé àṣàlùwà wọn ní ìjì fún ẹ o tó o bá kọ́ láì ọdún yẹn tó o wọ́n tó fẹ́ gbélé kẹ́ẹ̀tì ra oúnjẹ kẹ́ẹ̀sì wà láì wọn nídìí ṣé ọkọ ọ̀gá sọ pé aráàlú wọn ń pè ní irọ́ ni ṣé o rí pé tẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yin ṣe náìs tó gbé ìdílé rédíò station ló gbé àwọn ọ̀gá yìí ṣe káàdì àwọn ọlọ́wà tó ń ṣe nǹkan dandan táwọn tẹ̀ mọ́ bùkọ́ gbogbo aráàlú tó ń pè ojú ayé ti pọ̀ jù ó aráàlú yẹn ní àwọn ẹ̀yìn ẹ̀rọ sàánù ní ẹ̀rọ irọ́ ni ògbé ẹ̀rọ wà sọ́ọ̀rì ridiculously ignorant wọn ò ní dìbò báyìí pé wọ́n gbé. bẹ́ẹ̀ni máa ń sọ̀rọ̀ ojú ayé ti pọ̀ jù tòótọ́ ojú ayé pọ̀. ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí màá yìí sọ yìí èwo ni ò jẹ́ òótọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tí Tantolon náà sọ yìí èwo ni ò jẹ́ òótọ́ ń bẹ̀ ẹ méje ń gbà wá lákòókò Alhaji Oríyọmí Hamzat kò ní dáa kí bàtà kó máa dún ládùn jù iṣẹ́ ọmọlúàbí lẹ gbé dání inú gbogbo wa ò rí bákan náà ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ aṣíwájú láàrin ìlú irú èyí tẹ́ ẹ ṣe ó túmọ̀ sí wípé ṣé tẹ́ ẹ bá wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ní fi ààyè etí gbọ́ sílẹ̀ fáwọn aráàlú ẹni ẹ jẹ́ ń play eléyìí fún yín ibẹ̀ ẹni máa ti conclude. lójú orí tèmi náà báyìí láti mo sọ fún ẹ̀yà o I don't want to believe your fact leave me with God don't judge ẹ má fi mí ẹni tí sòwò rẹ ní lójúbà sòwò rẹ bá wọlé kí ló jẹ́ kí sòwò rẹ kàn kó kàn náà ẹni sùúrù ẹjẹ sọ̀rọ̀ it's high time tí màmá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ láìpẹ́ anybody tó bá ti kọ́ mọ̀ láti advice mi bí ọmọ kékeré think of my age think of my experience excuse me think of my experience as well ẹ má sọ pé. Alhaji Oríyọmí Hamzat bí bàtà bá ń dún ládùn jù kó má yà
òní agẹmọ kú sáàrò ọ̀la agẹmọ kú sáàrò bójú ò bá tààrò ó yẹ kójú ta lágẹmọ. Mo ní ọ̀wọ̀ tó pọ̀ fún Alhaji Oríyọmí Hamzat torí ẹni tó bá mọ nǹkan tó ń ṣe lẹ́nu iṣẹ́ tó ń ṣe èèyàn rí ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá ṣọ́ra ayọ̀ a máa ṣe ẹ̀ léṣe o. Ẹni tínú ẹ̀ bá lè wọ́n ní kó má wulẹ̀ ṣiṣẹ́ mọ́. Bí ẹ̀rànú bá pọ̀ fún èèyàn a máa ba nǹkan jẹ́ mọ́ èèyàn lára. Ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Alhaji Oríyọmí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ẹ̀ rí rí ẹ̀ mọ́ rí. Ó ń bá yín sọ̀rọ̀ kápó ń lo ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin náà mọ́jú orí ẹ̀. Ẹ sì fi bínú ẹ fi lówó fún. Ẹ̀kọ́ iṣẹ́ ìwà ìdẹ́rẹ̀ ká gbàlejò kékeré wá sórí ètò ọmọ àná kó pè sórí ètò ẹ káàsán ẹ ṣeun gan bá a ti ń ṣe nù o. Ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀kọ́ yìí. Alhaji Oríyọmí bí àwa ò bá sọ̀rọ̀ ojú orí ká tó pé a wà ní agboolé síra wa á tóra wa bá sọ̀rọ̀. Mo ti ń gbìyànjú àti pè mo sì ti rán èèyàn kan torí mi ò fẹ́ jáde fún ètò yìí. Mo rán èèyàn kan tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ t'Alhaji Oríyọmí bá ń gbọ́ mi mo ti pè é kí n tó wá ṣètò yìí kò gbé fóònù. Àbúrò mi ni ọ̀rẹ́ ilé Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jọ lọ iléèwé ni Ọ̀túnba Táyọ̀. Kí n tó wá ṣètò mo wá rí pé ó ń pẹ́ jù kí mi tó máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ kó má bàa ṣẹlẹ̀ ni mo ṣe fohùn ránṣẹ́ lórí ẹ̀rọ ayélujára sí Alhaji Oríyọmí Hamzat. Mo sọ fún yín pé ìdí òótọ́ la wà. Gbogbo analysis tá a bá ń ṣe ẹni tó bá ṣe dáadáa á sọ kó ṣe dáadáa. Ẹni tó bá tó kù díẹ̀ káàtó èèyàn kì í gbọ́n tán. Ọlọ́run má jẹ́ ká ṣubú lẹ́nu iṣẹ́ tá a bá ń ṣe. Èyí tó bá kù díẹ̀ káàtó á tún bára wa sọ. Ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ o ẹ̀jẹ̀ á gbọ́ yòókù. Think of my experience, excuse me, think of my experience as well. Ẹ má sọ pé wọn àná jùlọ fún mi. Ẹ má jẹ́ pé ìgbẹ́lẹ́gàn bínú jáde o. Mo ní màkà ètò nínú. Ẹ má gbọ́ advice báyìí náà. Ẹni sùúrù. Tẹ́ ẹ bá di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣọ́nà tẹ́ ẹ máa bá gbà báwọn kọmíṣánná sọ̀rọ̀ rèé wọn lè advice yín àbí. Ó dùn mí gan. Àwa náà lè mọ̀ tó ẹni tó lè advice yín ṣùgbọ́n ẹ wo ọlá Ọlọ́run pẹ̀lú ìfẹ́ táwọn èèyàn ní sí ẹ gbọ́rọ̀ àwọn èèyàn. Ẹ má lò advice yìí ṣẹ́gbọ́n tí Oríyọmí wí advice irritate mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń comment náà ní. Táńtọ́ lọ́hùn lẹ́ẹ̀kan sí àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ mo kí ẹ dáadáa òkúṣẹ́ àìtó ní bá ṣọ̀rẹ́ lóòótọ́ à kì í ṣọ̀rẹ́ àtàlájà Oríyọmí Hamzat àti Táńtọ́ lọ́hùn ibi àti pàdé lórí ìkànnì náà ni. Ẹ kàn já mọ́ rántí pé ayé ń wò wá gbogbo ń tá a bá ń ṣe. Ẹlòmíì ò fi àkọlé tí kò ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ káwọn èèyàn ó lè wò ó nítorí owó. Tí wọ́n bá wò lónìí tí wọ́n wò lọ́la tí wọ́n ò bá nǹkan tó fẹ́ sọ pàdé kó papọ̀ mọ́ àkọlé tó fi síbẹ̀ ó ń bá péjì ẹ̀jẹ̀ ni ó ń bá channel ẹ̀jẹ̀ ni o wọ́n máa scroll ni o. Tí wọ́n bá rí wípé òótọ́ ọ̀rọ̀ jìnnà sí ọ lẹ́nu kì í ṣe èbú kò dìgbà bá ṣépè ká tó sòótọ́ ọ̀rọ̀. Àwọn tó ní làákàyè ló ń wò wá. Ẹ jẹ́ á sọ̀rọ̀ tó jẹ́ pé a máa rò pé dátà ni wọ́n ń lò kákà mọ́ fi àkọlé kó wọn wá sórí ìkànnì wa. Ìyẹn dúró bẹ́ẹ̀ yà wò gédéǹgbé. Ẹ má bá wa subscribe sí ìkànnì wa abẹ̀yìn arọ̀ yín ni kò ṣe fagídí mú kò jẹ́ ṣe fagbára ṣe. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Wọn à ní soyún mọ́lẹ̀ bí ọ̀bọ wọn à ní fẹja ẹja tó yẹ kẹ́ ẹ jẹ wọn à ní fólóńgbò jẹ wọn ò sì ní fi ẹgbà wọn à ní fi fún yín lóúnjẹ. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ sì láǹfààní láti máa bá wa darapọ̀ mọ́ ìkànnì Karafuyẹ TV náà.
arọ̀yìn náà ni gbogbo ètò tá a bá ń ṣe lórí àwọn rédíò káàkiri àwọn rédíò drama wa gbogbo ẹ̀ ibẹ̀ ni ó mọ̀ wà Karafuye TV. Jugba Master Channel ẹ ti ń gbọ́ wa báyìí. Ṣéun Agboola lórúkọ tèmi, Chief Bukky wọ́n nànú lè gé wa Aláròyé ààrẹ àfẹ̀dẹ̀jagun ọ̀rọ̀ bàbá Karafuye ti jẹ́ Jugba Master Jùgbàjọ́ Pastor Skele tí èlèlè wòs wòbí ire o.